kábíyèsí olódùmarè kábíyèsí fá adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùfẹ́ tọ́lọ́run káwá tá pé ojú tẹ fún wo ní fọ́ tẹ fún gbọ́ wa ò ní di pékélé arúgbó jẹ gbèsè ta ní òsán mo mọ̀ rí mú ètè sọnù lórí ọ̀rọ̀ Muyideen Arìngínní wọ́n ti ní ká mọ̀ pé Àgbàlá Gabriel mọ́mọ́ lórí Muyideen òun àti Arìngínní wọ́jà ẹ rí i pé ọ̀rọ̀ yìí nígbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ àdásí ìgbà tẹ́mi ti ṣètò méjì lórí ẹ̀ èmi ò ṣètò lórí ẹ̀ mọ́ torí pé dòní àwọn kan sọ̀tà yìí pé ọ̀rọ̀ Muyideen àtàgbàlá àtàjìgínní ó làwọn fi ń ṣètò but tẹ́mi bá ti sọ bíi tí máa mú sọ mẹ́sẹ̀jì bíi méjì tí wọ́n ṣe program méjì fún bíi ọ̀rọ̀ kan ó ti lọ́n tèmi nìyẹn ẹ rí i pé ètò ṣẹlẹ̀ ní yòjà láìpẹ́ yìí nípa ọ̀rọ̀ bọ̀dá Abbas ẹ rí i pé bọ̀dá Abbas wọ́n sàn ṣe fídíò lọ ní báyìí wọ́n ti pààyàn bùsà ní wọ́n ti pààyàn sí kíníkan ni ṣùgbọ́n nígbà tẹ́mi ò lẹ́nìyàn kan nú tí èbí amọ̀ lẹ́nìkan tínú ẹ̀ ń bí mi tí èkó bóyá èmi àti bọ̀dá Abbas ń jà níṣẹ́ á dí wọn bọ́ sórí ètò ní gbogbo ìgbà táìkọ̀ bọ̀dá Abbas wà ní mọ̀ sọ ní tẹ́mi fẹ́ sọ mo ti sọ nígbà mo ti sọ fún bọ̀dá Abbas pé wọn ò pààyàn kan pẹ̀lú Aláàfin àwọn báwọn bí bọ̀dá Abbas wà ṣe program làwọn náà mọ̀ pàápàá pé egbò náà ló lè ní content tí mo create ṣùgbọ́n mi ó wà nílẹ̀ bí era ìdí ní tó jẹ́ pé ọ̀rọ̀ Muyideen nígbà tá a sọ bí ẹ̀ẹ̀mejì báyìí mi ò sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ ìmù tí bọ̀dá Abbas kan mi sọ pé bọ̀dá Abbas tó sọ báyìí nígbà tí bọ̀dá Abbas ò jà ṣùgbọ́n tí wọ́n sọ tí ò tá lọ́hùn làwọn ń kọ̀ ẹ̀rí pé sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ ìdí tí fi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Muyideen náà mọ̀ nù ìyẹn kan wá ṣẹlẹ̀ bí ọjọ́ mẹ́ta sẹ́yìn nísìn tí mo láǹfààní èmi ò ní nọ́mbà Muyideen àtàgbàlá àti Arìngínní mi ní nọ́mbà kan lẹ́yìn pàṣẹ bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tí mo wá láǹfààní àti bá Muyideen sọ̀rọ̀ mo wá fẹ́ kẹ́ gbọ́n tí mi àti ẹ sọ kí wọ́n lè ráyè sọ ìdí mo fi sọ wọn gan ẹ gbọ́. ok bàbá Ajígínní ó fẹ́ tẹ̀yìn wọnú kéwú àbí ipe láti kéwú àbí láti mọ rírí lò lọ́mọ lẹ́yìn torí kò yé mi. láti ké láti máa rí mi lù náà ní láti ké láti máa rí mi ìsọnidẹrú láti sọ mí dán máa ké. torí mo wo fídíò rẹ̀ kan mo wo fídíò Ajígínní kan tó gbé yín ẹ̀gbẹ́ báyìí ọgbọ́n àti sọ mí dán máa ké náà ní. ok àti pàápàá jùlọ láti jẹ́ kó lè bá a máa rí yín lò fún mídíà rẹ̀ káwọn lè bá a máa rí yín lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ẹ mọ̀ pé followers rẹ̀ ọkùnrin máa pọ̀ sí táwọn èèyàn bá ti ń rí mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ok náà ni ara gbogbo ń dọ́wọ́ máa lò mí fún náà nìyẹn wọ́n mú ṣe àtètè gẹ́ẹ̀sì mo ti tètè jápa. but ó tẹ̀mí gbọ́ ni pé Ajígínní pé ó fún yín ní $1 million wípé ẹ fi sí ṣọ́ọ̀bù wípé. one cover. Ajígínní òfin mi one cover òfin mi $1. tí ò lọ́rùn oúnjẹ. ok pẹ̀lú bí o ṣe wá fún yín ní kankan yẹn ǹjẹ́ ẹ jẹ́ kí Oríyọmí ó padà mọ̀. ó yẹ kí n jẹ́ kí Oríyọmí ó padà mọ̀. ó yẹ kí ẹ jẹ́ kí ohun tí wọ́n bẹ̀ ni pé ǹjẹ́ ẹ jẹ́ kí Oríyọmí ó padà mọ̀ pé àwọn kìíní yóò ṣe nǹkan kan. ẹ máa gbọ́ jẹ́rí Oríyọmí gan ti rìbá látìgbà tí Àgbàlá tó ti fẹ́ sọ ti Oríyọmí di ẹbí. ó fẹ́ sọ toríyọmí di ẹbí lórí ọ̀rọ̀ mi. ni Oríyọmí fi wá jáwọ́. torí ṣé ẹ mọ̀ di tó yẹ kí n bẹ̀rù ẹrú bẹ̀rẹ̀ báyìí ni pé ṣé ẹ mọ̀ pé nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ Oríyọmí náà wà ń bẹ̀ Oríyọmí náà sì mọ̀ pé ọ̀dọ̀ Ajígínní lẹ́wà so kọ́rọ̀ wa tó di bá mi kílẹ̀ ò tó mọ́ ó yẹ kó Oríyọmí náà mọ̀ sí pé ẹ ṣe ẹ̀kan fún bọ̀bọ̀ yìí ẹ̀kan wá ń fi jìyà lásán ẹ̀kan fi pawó lásán ṣé bí Oríyọmí ṣe bá jà fẹ́tọ̀ ọmọnìyàn ló ń pera rẹ̀ ó yẹ kó Oríyọmí ó yẹ kó lè tú di Ajígínní síta pé Ajígínní ò ṣe ẹ̀kan fọmọ yìí ó kàn fi wá followers ni o. bàbá mi. mo wà pẹ̀lú yín ọ̀rọ̀ mọ́ kémi láàánì.
ẹ máa gbọ́ èmi máa ń sọ nǹkan kan ṣé ń gbọ́ mi báyẹn ń sè. àgbàlagbà kì í sọ̀rọ̀ bí èwe. Oríyọmí bẹ́ẹ̀ ń wò yẹn ṣé ń gbọ́ mi báwọn. Ọgbọ́n àgbà ló lò tó fi dọ́gbọ́n sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. Ó dọ́gbọ́n sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí ni. Ó dọ́gbọ́n sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. Ọ̀dàlẹ̀ dáálé. Ó dọ́gbọ́n sá sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. Torí pé tí ò bá dọ́gbọ́n sá sẹ́yìn ṣé ń gbọ́ mi bá ní ìsìn. Àwọn blọ́gà tí pásọ̀ yẹn ń kó owó fún ẹ̀rí sí ariwo mi làwọn blọ́gà yẹn ń pa. Tó bá jẹ́ pé Oríyọmí ò dọ́gbọ́n tó bá jẹ́ pé Oríyọmí ò sẹ́yìn ni ṣé ń gbọ́ mi báwọn. Ariwo Oríyọmí ni àwọn blọ́gà ọ̀bà máa pa lórí ọ̀rọ̀ mi. Ṣé ẹ ti gẹ́gẹ́ ẹ̀ báyẹn? Ó yé mi. Ọgbọ́n àgbà ni Oríyọmí lò. Aláìmú rìvásì. Ọdọ́gbọ́n mú rìvásì ni. Èmi ò dálẹ̀ bí o kò sẹ́bi rẹ̀ bí ọ̀rọ̀ o. Bẹ́ẹ̀ni kò sẹ́bi rẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n. Kò bẹ̀ jẹ́ kí pásítọ̀ yẹn pa epo sí aṣọ àlà òun ni. Ẹ máa mọ nítorí kèmí sí kẹfí kó mọ̀ ni pé kò bá wù mí kẹ́ ẹ jẹ́ kó mọ̀ torí ó yẹ kó nínú ìrànlọ́wọ́ tóun náà ó lè ṣe lórí ẹ̀ torí pé lọ́kàn gbogbo àwọn èèyàn nísìn bí ẹni pàjì gíní ti kọ́lé fún yín ó ti ra mọ́tò fún yín ó ti sí ṣọ́ọ̀bù ó ti ṣe gbá kan torí gbogbo ṣọ́ọ̀bù pos ipò dẹ̀ fún yín ní 2 million àbí ìyẹn kan kẹ́ fi bẹ̀rẹ̀ láì mọ̀ pé ajígini náà wá ní nǹkan kan ṣe. Bàbá ṣe rí ọ̀nà téèyàn tó lè gbà ràn mí lọ́wọ́ báyìí ọ̀nà méjì ni. Ṣé ń gbọ́ mi báwọn? Ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé báńkì àkáǹtì mi èèyàn lè bá mi sẹ́ǹdì owó síbẹ̀. Ọ̀nà alákọ̀ọ́kọ́ náà. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wá ni wípé TikTok page mi. Ṣé ń gbọ́ mi báwọn? Mo ń gbọ́. Torí ojoojúmọ́ ni mò ń ṣe program lórí TikTok mi báyìí. Ṣé ń gbọ́ mi báyìí ní ìsìn? Ẹni tí ò bá ti ràn mí lọ́wọ́ láti bá mi sẹ́ndì owó sí báńkì àkáǹtì mi. Ṣé ń gbọ́ báyìí? Ẹni yẹn ń láti ràn mí lọ́wọ́ láti fún mi ní gift. Lórí TikTok. Programu TikTok mi. So lẹ́yìn yẹn ṣé ń gbọ́ mi báyẹn ká a bá tó ń sọ wípé a tó fẹ́ máa jà fún ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn kan àbí pé a fẹ́ máa ẹgẹ́ pé a tó fẹ́ máa mọ ẹnu lọ síbi ọ̀rọ̀ tó ti kúrègbè because ọ̀rọ̀ tó ti kúrègbè lọ̀rọ̀ tó wà láàrin ìgbà àti pásítọ̀ yẹn. Èmi ò sọ̀rọ̀ pásítọ̀ ìsọ̀rọ̀ pásítọ̀ ọ̀rọ̀ pásítọ̀ kò lè mi sọ kò yí tó kàn mí pẹ̀lú pásítọ̀ ṣé à ń gbọ́ èmi ọ̀rọ̀ pásítọ̀ kò lókè mi báyìí. Báwo èèyàn ṣe ìrànlọ́wọ́ ọ̀tọ̀dọ̀ tiẹ̀ ti fún ènìyàn. Ṣé ẹ mọ̀ bàbá ìrànlọ́wọ́ ṣe ìdílé lọ́dún ẹlòmíì ìbí mi rí tí. Bùràmù ìdí ohun tẹ̀mí sọ ni pé ọ̀rọ̀ pásítọ̀ kàn mí kò sí kàn mí pẹ̀lú ọ̀rọ̀ pásítọ̀ àti kò lórí chapter yẹn ọ̀rọ̀ ìrànlọ́wọ́ làwà dúró lé lórí báyìí àbí tí mo sọ yé yín. àbí ó tún wá fẹ́ bàjẹ́ jọ ni pé gbogbo èèyàn gbogbo ayé àwọn ajígini wọ́n ti jẹ́ kí gbogbo ayé ó gbọ́ pé àwọn ti ràn yín lọ́wọ́ àwọn ṣọ́ọ̀bù àwọn ti gbá kan àwọn ti ṣàwó kan. ṣé ẹ mọ̀ pé tí a bá fẹ́ sọ fáwọn tẹ́ ìbáwẹ́ sáwọn yẹn pé ẹ ti bọ́ọ̀lù láti rẹ̀ lọ́wọ́ ní tí gbogbo ayé wò ni pé ẹ̀yin ni tí wọ́n ti ṣí ṣọ́ọ̀bù fún. Bàbá tẹ́fẹ́ kò tọrọ látijọ́ tí mo ti fura pé wọn ò lè ṣe nǹkan kan fún mi lèmi ti sápò ní ike wọn tí ń lọ ní ike wọn mọ́. Ṣé ẹ ti gbọ́dọ̀ báwọn? Mo já wà lórí ọwọ́ mi ní báyìí. Ṣé pé kẹsàn án ló ń ṣọ́ọ̀bù pos? Kẹsàn àwọn wọn ti ṣọ́ọ̀bù pos fún mi o.
alẹ́ ní jìnnà kì í sáwọn ni wọ́n sí ṣọ́ọ̀pù POS fún mi. ó yá bàbá èmi bèrè kan o ó lè wá ní ajígini wá sí gangan fún yín báyìí. ẹ̀yin ẹ̀ máa wò ó ti yín yẹ́rí tẹ́lẹ̀ má tó ṣe èèyàn lóore ṣé ń gbọ́ mi báyìí ní ìsìn ẹni tó la ọ̀nà bẹ́ẹ̀ yóò sì máa jẹ̀rí mu téèyàn máa rí náà rí lò tó lànà rẹ̀ fún yàn tẹ́lẹ̀ má kò ṣe èèyàn lóore nù. tó lànà bẹ́ẹ̀ sì máa rí náà rí lò fún yàn. bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ má kò ó ṣe èèyàn lóore nìyẹn. Gbogbo táwọn ń dánwò yẹn ajínigbé àǹkó gbogbo yẹn bí ìgbà téèyàn ń bí wasting of time ni. bí ìgbà tó fẹ́ máa fi wọ́n náà ti jẹ. yes bí ìgbà tó fẹ́ máa fi yẹn wọ́n náà ti jẹ. ọ̀nà àlùjọ náà wọ́n fẹ́ lálẹ́ ọ̀nà àlùjọ náà ni. wọ́n fẹ́ la ọ̀nà àlùjọ náà lẹ̀. bẹ́ẹ̀ tẹ́ bá wọ́n tẹ́ fẹ́ kọ́ kéwú tẹ́ fẹ́ fún kéwú tẹ́ fún lẹ́kọ̀ọ́ kéwú ẹ lọ káwọn kéékèèké náà ságàlagà lẹ́mọ̀ kọ́lẹ́kọ̀ọ́ kéwú irú ìmúnilá irú wo nù. àmì kò yé mi o. táwọn ẹgbẹ́ kò kéwú ẹ lọ káwọn kéékèèké tí wọ́n ti gùn mú tí wọ́n ti yọ lórí oko ẹ máa kọ́ wọn kéwú ságàlagà lẹ́kọ̀ọ́ kéwú. bẹ́ẹ̀ ni àbí. ẹni tó ti ní responsibility. àbí. báà ní kó a máa tẹ̀lé ọkọ máa kéwú ọ̀lẹ́ ń tẹ̀lé àfáà nìyẹn. ọ̀lẹ́ ń tẹ̀lé àfáà ẹ̀ ti gẹ̀. mú ìdí nìkan rẹ̀ èèyàn mẹ́ta ni wọ́n bá sọ̀rọ̀. Àkọ́kọ́ ní ti ìyàwó tí Muyideen fi lẹ̀ tí ó padà lọ pe ẹjọ́ wípé Muyideen bà òun lórúkọ jẹ́. Ẹlẹ́ẹ̀kejì ní ti arìngìnìngìnì wọjà. Ẹlẹ́ẹ̀kẹta nǹkan mẹ́rin débẹ̀ ni ó ní ti bọ̀dá òun rédíò. Akàtúlẹ̀ ní débi tí Àgbàlá Gabriel náà. Lákọ̀ọ́kọ́ in tí voice message tí a gbọ́ tán sí ó ti jẹ́ ká mọ̀ pé Muyideen kò lẹ́nì kankan ó yẹ ká mọ̀ pé Muyideen kò lẹ́nì kankan. Ọ̀rọ̀ pàtàkì kan sì tún wà láàrin gan táwọn èèyàn ò ṣàkíyèsí nípa Muyideen fúnra rẹ̀ gan ó ní wípé òun gangan ò fi taratara gbádùn ntí lọ bẹ o torí nígbà tí ìyàwó Muyideen tí wọ́n sọ pé yóò pẹjọ́ wípé Muyideen bá òun ló kọjẹ wípé Àgbàlá epo bá òun sùn ẹjọ́ tí wọ́n pè ẹjọ́ táwọn torí ẹpẹjọ ni pé wọ́n rí bí ẹni pé àwọn kan wà lẹ́yìn Muyideen tí ń sọpọtì ẹ tí ń tì lẹ́yìn láti máa ṣe ogun tó ń ṣe òun ìdílé fẹ́ pẹjọ́ nu wọ́n mọ̀ pé Muyideen fúnra rẹ̀ ò ní £1. Àwọn gan fúnra ìyàwó Muyideen gan mọ̀ pé tóun bá lóun fẹ́ pe Muyideen lẹ́jọ́ tí ó bá sẹ́ni ẹ̀kẹ́ lẹ́yìn ẹ̀ yóò kẹ́ pẹ̀lẹ́wọ̀n bí ọ̀bọ ni. Nígbà tá a ti rí pé gbogbo èèyàn ti kú lẹ́yìn rẹ̀ nísìn kò sí ẹ̀kẹ́ lẹ́yìn rẹ̀ ìyàwó Muyideen kí ló ń pẹjọ́ fún ó nílò àti pẹjọ́ kankan ẹjọ́ ti wó bí ẹ̀kẹ́ gbé Muyideen téèyàn fi yà jẹ bí ẹ̀yàn pè lẹ́jọ́ wọ́n ti máa wọ̀n àwọn yóò tún padà sí èèyàn lára ṣèjú ni wípé èèyàn fi yà jẹ torí kò omi ti tán lẹ́yìn ẹja rẹ̀ ó ti wà lásàlẹ̀ báyìí. So mo ń pàrọwà sí ìyàwó Muyideen kó bó wulẹ̀ sẹ́kọ̀ mi fẹ́ pẹjọ́ nǹkan mọ́ sáàkà pẹjọ́ ó kàn fẹ́ fi àjẹ lásán torí gbogbo àwọn tó rí lẹ́yìn wọn ò sí lẹ́yìn ẹ̀mí. Tẹ́ bá gbọ́ ohun tó gbóhun tẹ́ gbọ́ tán ẹ rí i pé àwọn arígini gan àwọn gan fẹ́ fi orúkọ rẹ̀ àwọn fọ́n fẹ́ fi orúkọ rẹ̀ ní òkìkí ni wọ́n yìí ti fi lókìkí tán wá cheap popularity. Ẹlẹ́ẹ̀kejì wa ní ti arìngìnìngìnì wọjà arìngìnì tó ló ń gbọ́ Yorùbá dáadáa arìngìnì òun dọ̀kítọ́rù lòun òun lọ skul òun lọ UI òdìdì tí ẹ̀sán primary school ọpọlọ primary school mi ó gbé pẹ̀lú jọpọlọ arìngìnì lọ. ìṣeré yẹn bá wí ìṣeré yẹn bú kí ó ṣe pé àwọn tó fẹ́ di Àgbàlá jáde làwọn bọ̀dọ̀ LFM àwọn bọ̀dá
èsù lìyá lábìrán mọ́ lójú ọmọ mọ́kànlá ẹgbẹ́nu sí máìkì àwọn bọ̀dẹ́ lẹ́fẹ̀ẹ́ torí ọ̀rọ̀ yóò bá mọ́ lọ báyìí tí ẹ bá jí kí ni wà létí pé bọ̀dẹ́ lẹ́fẹ̀ẹ́ mù ló gbé Àgbàlá wá lẹ́fẹ̀ẹ́ mù tẹ́ni kágbàlà gbẹ́nu sí máìkì nígbà tágbàlà gbẹ́nu sí máìkì fún ìsọ̀rọ̀ dáadáa lójú Àgbàlá pé ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àṣẹ báyìí Àgbàlá ẹ̀yin náà fún nílé pàtẹ́ pé báwọn tẹ̀jẹ̀ pé bá àgbàlagbà tí wọ́n ṣe mọ ẹjọ́ dànù lẹ́yìn sọ̀rọ̀ tọrọ lọ bẹ́ẹ̀ tẹ́ wá lọ sórí TikTok lọ́wọ́ alálẹ́ tó ní Àgbàlá ìwọ náà ti lù jù ẹ̀yìn ìlú àgbàlagbà àwọn kan náà sọpọ́tì ọ̀rọ̀ yẹn pé Àgbàlá ti lù jù ó ṣe gbà kan ó ṣàwó kan bẹ́ẹ̀ kó lè mi lọ nǹkan kan tí mo fẹ́ kí gbogbo ayé ṣàkíyèsí ni pé nígbà tí Àgbàlá tó kọ́lé fún yàn ó ra aṣọ sí ó ká lọ sí lọ́rùn ó fẹ́ yàwó fún un ó fún nígbèsí ayé àlàáfíà ó sì ṣọ́ọ̀bù fún ẹ wá dúró nǹkan mèremère tágbàlá sínú ayé rẹ̀ gbogbo ohun tó ṣe fún ẹ̀yin ò rí Àgbàlá Gabriel ti jẹ́ gbogbo èrè téèyàn mọ́ jẹ láyé Àgbàlá Gabriel ti ṣe fún ó yá ẹ̀yin tẹ́ ẹ wá sọ pé tí Àgbàlá ṣe ò dáa kí ló wà sí látara yín báyìí ó sá ní nǹkan tí wàá sí ókè kò fúdù àṣìfà ayé látara ti ọ̀run lẹ́fẹ́ fún àbí ẹ̀yin sọ pé ẹ̀ kàn kéwú ẹ̀ jẹ́ jẹ̀mọ́ kírun yóò ṣe nìkan ẹ̀yin o mọ́rùpá fún ọ lówó ẹni tó sì lóore lọ́dọ̀ rẹ̀ ẹni tó àṣìfù kan lọ́dọ̀ rẹ̀ ẹ lè kó ń bẹ ẹ lè kó lọ́dọ̀ olórí rẹ̀ ẹ lè kó lọ́dọ̀ aláàánú rẹ̀ ẹ̀yin wá gbé sọ́dọ̀ kí lẹ́yìn wá rí ṣe fún báyìí tó ìkọ̀dà sàkó lọ́dọ̀ yín bọ́dà àdìgínní wọ̀jà kí lẹ́ rí ṣe fún ẹ̀kàn lólóore lára rẹ̀ à ń sọ̀rọ̀ ayé Àgbàlá Gabriel bá a sọ̀rọ̀ bí ṣe jẹ́yìn láyé bí ó ṣe ráyé lò ẹ̀yin bá a sọ̀rọ̀ ọ̀run ṣé níbi tí Àgbàlá ti mú tóun ti ẹ̀nà tí ọ̀run tó ti ẹ̀nà tí pòun lọ́run kan àbí kó ti kọ́ ló ń jẹjẹ ẹ wá wo irú oore bàǹtí tẹ́ ẹ sí fún nísìnyí báyìí sórí wa lára pẹ̀lú àbíbí ẹ wà láọ̀rọ̀ ẹ dààmú ọ̀rọ̀ tó fi jẹ́ pé ó padà kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel bẹ́ẹ̀ sọ wà lẹ́tọ́ wá padà kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel èròǹgbà àwọn èèyàn lórí tẹ́sí ni pé nígbà tí Àgbàlá bá fi padà rí Muyideen Àgbàlá Gabriel ń wò pé ọmọ yìí àti yóò padà dá fún tó báyìí ó rí wà lẹ́sìn fún báyìí o àti bọ̀dẹ́ LFM àti Arígini sọ́ọ́dì mi lè fẹ́ Arígini o ìfẹ́ l'Arígini mi fẹ́ Arígini wọjà mo ń gbọ́ pé oníwèé kẹsí Arígini náà ló kọ ẹ bọ àjìbọ Ajígini yẹn gan ló kọ ẹ náà Ajígini ló kọ ẹ àti bọ̀dẹ́ LFM àti bọ̀dẹ́ Arígini oore wa lẹ́yìn ṣe báyìí oore tẹ́ ẹ sí ni pé ẹ lé aláàánú jìnnà sí táìpù tó tọ́ oore lẹ́sẹ̀ fún ẹnu ẹ̀lẹ́yìn náà wà táyà òótọ́ ibi lẹ́yìn ṣe fún ẹnu ẹ̀lẹ́yìn náà wà ṣùgbọ́n ẹ sáà mọ̀ rántí pé ẹ̀yin náà bímọ ẹ mọ̀ rántí pé ẹ̀yin náà bímọ bó ṣe wà ní ìsìn báyìí iwájú ò ṣe lọ fún ẹ̀yìn ṣe padà sí tó máa ní ẹja pọnú pọ̀ bó léwu ibi oníhun fi sílẹ̀ mọ́ lé mú pé ibi tí wọn náà fi sí ọ̀dà bá ní ká pọnú pọ̀ bó léwu ibi tí wọn náà fi torí pé ẹni tí Àgbàlá kó ti gòkè ẹ wọ́n bẹ́ẹ̀ sí bókọ ẹ̀ jẹ́ kó wá ṣàkíyèsí pé nígbà tí a bá mú àgbàlagbà tó wá máa tú ọ tó bá ṣe bí àgbàlagbà wọ́n fi ọwọ́ àgbàlagbà wọ̀ wọ́n nígbà àgbàlagbà bá ń hùwà ọmọ ọdún kan ṣébi lílo ti bẹ̀rẹ̀ ni mo ti sọ̀rọ̀ sẹ́yìn lẹ́yìn pọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀wù pọ̀ mọ̀ ṣùgbọ́n kóńtà yìí wá wò pé ǹjẹ́ ni yìí gan bẹ́ẹ̀ sí wò pé ni yìí máa tú ọ ipò orí rẹ̀ pé èyí ń Muyideen ǹjọ́ jọ bí ẹni ǹjọ́ jọ ni pé wà mentally okay bí ẹni pé ṣé ipò wà disturb díẹ̀ tó dé ẹ̀yà ká máa wo bẹ̀yẹn náà tí ó bá rí bẹ́ẹ̀ ni nígbà àwọn bọ̀dá LFM tí wọ́n mú àtàwọn tó pọ̀ wọn àti àwọn bọ̀dá LFM pọ̀ táwọn bọ̀dá LFM fi síta tẹ́wọ̀n ti ọwọ́ Arígini wọ̀jà Arígini wọ̀jà wá mú òun ò pé ọ̀nà àti lókìkí lélẹ́yìí bá Arígini wọ̀jà fẹ́ tètò yóò bá gbé ẹgbẹ́ tó bá ti gbé ẹgbẹ́ yóò mọ̀ tó gbé Arígini wọ̀jà fẹ́ kọ́ńkéwú
ó fẹ́ sọ di mùsùlùmí òdodo àrígìnìgìnì wọ́jà yóò àmọ́ sọ wípé tẹ́ẹ̀rí àwọn òní nínú Islam àwọn òní yẹn kẹta fún ọ ṣùgbọ́n a kọ́ lẹ́sìn a sì kankan àwọn ò mọ̀ kírun a kọ́ ń kéwú mo rò pé mo wò dìde rìn ṣégbà Muyideen tó wá gbé ṣé ló fẹ́ kéwú ni àbò ló fẹ́ ṣẹ̀sìn àbí tó wá fẹ́ ṣẹ̀sìn láti ilẹ̀ tó wá fẹ́ ṣẹ̀sìn láti ilẹ̀ sí kò ní ṣẹ̀sìn àbí ọ̀dọ́ ẹ̀ sọ fún pé yẹn kó ṣẹ̀sìn ó ti wá sú àrígìnìgìnì wọ́jà náà nísìnyí báyìí ó ti wá sú àrígìnìgìnì wọ́jà náà èyí mélòó ló fẹ́ mọ̀ pé àrígìnìgìnì wọ́jà kò sí nǹkan kò rí yẹn kan sí fún Muyideen tí mo lẹ́gbẹ́ lẹ́nu ẹ̀ ó lárí gìnìgìnì wọ́jà kò lọ ló sí sọ́ọ̀bù pos fóun òun lẹ́gbẹ́ lẹ́nu Muyideen fúnra rẹ̀ dájúdájú popularity ti àrígìnìgìnì wọ́jà popularity tó fẹ́ fi Muyideen rí ó ti use ẹ̀ ó ti dump ẹ̀ àkíyèsí kan máa fẹ́ pè láàrin wọn ni pé wọ́n jẹ́ pé láì pé tòótọ́ Muyideen bẹ́ẹ̀ sí lórí ẹ̀ pé ó mọ tí ń ṣe bẹ́ẹ̀ ló jẹ́ ẹ jọ̀ọ́ ṣé yóò tún sá kó lọ́dọ̀ àrígìnìgìnì wọ́jà náà tó wá di pé ó ti wá wọjà padà tó yẹ pé Muyideen fúnra ẹ̀ gan tó ti wá wọ ọjà padà láì pé tòótọ́ bẹ́ẹ̀ sí lórí Muyideen pé ṣé yóò sá kó lọ́dọ̀ bọ̀dá LFM ṣekú sẹyẹ ṣebí sọ̀hún tí ó sàkó mbẹ táyé pé lóòótọ́ bẹ́ẹ̀ sí lórí Muyideen pé tó rẹ kó lè ní nǹkan kan tí ó tú òun àtolóore rẹ̀ tí ó tú wọn ká táyé pé lóòótọ́ bẹ́ẹ̀ sí lórí Muyideen pé wọ́n ní tàbá torí iṣu jẹpo á torí epo jẹṣu ṣé ó lè fínúfíndọ̀ torí ẹ̀ bá pé láti filélẹ̀ fìyàwó lẹ̀ fi gbogbo ohun tó táyé pé téèyàn bá jí tọmọkùnrin bá jí gbogbo tọmọkùnrin máa ń lé tó ti ní láti pàṣẹ Àgbàlá Gabriel táyé pé òótọ́ lórí Muyideen pé ṣé yóò filẹ̀ torí pé sáfún pankẹ́rẹ́ táyé pé òótọ́ lórí ẹ̀ pé ṣé kò ti tẹ̀pá ju ẹni tó mọ̀ fi pankẹ́rẹ́ bá wí lọ táyé pé òótọ́ lórí ẹ̀ pé òǹdúró yẹn kọ́lé fún ọ tọ́yàwó fún ọ ṣe gbogbo tó fẹ́ fún ọ kó o tún wá mọ́ lọ sí abẹ́ bíríìjì Ìwó Road kó tún lọ́mọ ta àbájẹ̀bú táyé pé òótọ́ lórí ẹ̀ pé ǹjọ́ yẹ ó kó lọ́dọ̀ Àgbàlá káwọn kan wá pẹ̀ sí kọ̀rọ̀ wá mọ rìkọ́dù ẹ̀yà Àgbàlá kí ni tó wá fi ń bọ ọdẹ pé ó dàbẹ̀ ni pé ń bo okò Àgbàlá jẹ́ táyé pé òótọ́ lórí ẹ̀ pé gbogbo tí mo kà sílẹ̀ ǹjọ́ jọ̀wọ́ ẹni tó rí rẹ̀ pé mímú ẹ̀ ṣùgbọ́n tí àgbà tí wàá borí jò ní kọ́bọ́ lórí ṣe kọ́ nígbà bọ̀dá LFM tán ní ẹ̀rẹ́ bọ̀dá LFM àwọn gbọ́n díẹ̀ kí mọ́ ni wọ́n gan tán ní ṣé kí Àgbàlá kó tó mọ Muyideen ṣé kò níye followers tó náà fi Muyideen wà ní. bí ẹni pé Muyideen nìkan làgbàlá kọ́ sọ̀rọ̀ fún bí ẹni pé Àgbàlá ò tí mọ jágbàlá kò tí mọ gbà àwọn èèyàn lẹ̀ kó tó mọ Muyideen ṣe ti wá rí báyìí gbogbo ohun tẹ wá ń sákiri ẹ ń tẹ̀pọ́n sẹ́rí tó padà gbẹ̀yìn ọ̀rọ̀ sí sẹ́rí tó padà gbẹ̀yìn ayé rẹ̀ sí àti kínní tó ṣe tó àti ìkíní tó side service tó ń gbà kó lọ wá Àgbàlá Gabriel àti kejì táwọn ṣe over high service gbogbo wọn mọ̀ ti kọ̀ tí ṣe ẹgbọ́n sọ́sọ́ lórí ẹ̀ mọ̀ èéfín níwà bẹ́ẹ̀ bá bù mọ́lẹ̀ ní òògùn yóò rú tẹ bá bò mọ́lẹ̀ ìbò sì ní fi owó àlẹ̀ àpẹẹrẹ pé ìwò ní fi owó àlẹ̀ lẹ́rìí tẹnu ẹnìkan kan wá gbà ní ìsìnkú àwọn gbogbo ohun tí Muyideen sọ pa Àgbàlá Gabriel wípé bẹ́ẹ̀ ló ṣe rí ètí ìyàwó rẹ̀ ń pẹjọ́ fún ni pé ó sọ wípé Àgbàlá ń bóun sùn ṣe rí pé láàkọ́kọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá sí pẹ̀lú àbòsí Ọlọ́run rí yín tẹ́ àbòsí pé ìlọsíwájú Àgbàlá Gabriel ń bínú tẹ́ fi dá sí Ọlọ́run yìí àyìn àtẹ̀yìn popularity yà tẹ́ ìwá Àgbàlá ní sí taratara gbọ́ táyé pé mi ni ètò gbogbo tó ń lọ sí bọ̀dọ̀ LFM tí wọ́n á interview ẹ̀ ní grant interview kankan
orogún bú ni orogún tó le eré kí tẹyẹ ń bẹyẹ ṣe tẹyẹ ń tu ya tẹyẹ ń tu yẹ tó ń tu yára wọn mẹkọ gbàyàwó Muyideen Àgbàlá Gabriel àbí Muyideen Àdìgínní àbí ọmọ bínú sí mi jàre mẹkọ gbàmọràn fẹjọ́ lẹ̀ kẹ lọ tó ẹjọ́ kẹ fẹjọ́ lẹ̀ torí ẹntẹlẹ fẹ́ bá fa kínní ẹntẹlẹ fẹ́ bá fẹjọ́ omi ìtẹlẹyìn ẹja rẹ bó ṣe wà yóò padà ṣẹṣẹ yìí ṣe pé fún o kọlọ tó gbálà lómi kàn án o but kò sáré dájú pé òní padà ṣẹṣẹ àárọ̀ ojú bí ojú ẹ ń bá fi ju gbogbo olóore bó ṣe máa rí nù but ṣùgbọ́n mi ò gbàdúrà fún pé kó padà ṣẹṣẹ àárọ̀ ṣẹṣẹ àárọ̀ o ṣùgbọ́n kó pẹ̀lú wà tó wù ú pẹ̀lú bó ṣe wá dé pé wẹ́n ti kú lẹ́yìn rẹ̀ báyìí nígbà àwọn kan tiẹ̀ tó rí mọ́ ló ní tàbá àjẹbù padà ìwọ tó wá ń pẹjọ́ sẹ́yìn tó ń tàbá àjẹbù tí ń gbówó tí ó fi jẹun ló àmọ́ bá pẹjọ́ tí bó lẹ gbọ́rọ̀ rẹ̀ ọlọ́run tó gbọ́ ọlọ́run tó gbọ́ ọlọ́run ju gbogbo wa bíbàjẹ́ bá ń bàjẹ́ káwọn tó ń tún ṣe káwọn ọmọ tún ṣe. kábíyèsí lódùmọ̀rẹ́ kábíyèsí fa ìlú ìjẹ́kùrẹ́ láwà níléeṣẹ́ remix tí wọ́n ń pe òògùn ìbílẹ̀ wọ́n ní gbọ́dọ̀ sáà tẹ̀kọ̀ tọ́jú sọ́ọ́ di tèèbó olówó wọn ní gbogbo ẹ̀ ṣùgbọ́n tó ṣe àdájọ́ pé ìwọ̀n bá òògùn làwà ní lórí atẹ́gùn asọ́kùpọ̀ tó tún wọjú ẹ̀yìn ìyá wa ẹ dákun àwọn òògùn wọlé ní tí ẹni sọ fún gbogbo àwọn èèyàn tẹsí gbogbo àwọn tí ó ń wọlé. ẹ ṣe àdúpẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo tẹ bá ti ń gbọ́ wa o orúkọ tèmi ni Ọmọ́wùmí láti iléeṣẹ́ Renix Reshape Herbs níléeṣẹ́ wa dẹ̀rẹ́ oògùn oríṣiríṣi òun là ń ṣe oògùn tó ń ṣara lóore oògùn tó ń ṣiṣẹ́ fún àní tó ń ṣiṣẹ́ fún ẹni tó bá ní ìfúnpá gíga which is called BP àní tó ń ṣiṣẹ́ fún arthritis ẹni tó bá ní àwọ̀pá ara àrọ́pá ẹsẹ̀ bí ẹni tára ń dùn egungun ara ń dùn àdẹ̀ní tó ń ṣiṣẹ́ fún diabetes èyí tá à ń pè ní ìtọ̀ ṣúgà tó oògùn wa lọ lọ́lọ́pọ̀ ìjọ̀kan òkè eléyìí tó ń ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà tí a gbé jáde láti iléeṣẹ́ Renix Reshape Herbs à ń porúkọ ẹ̀ ní ren diabetes a ní ní powder àdẹ̀ní ní capsule. eléyìí mú lọ́tún polówó àtẹ́pẹ́ ní awogba àrùn mo ti délé náà rí bàbá wa kò ní ti awogba àrùn yìí. èmi ni Ayọ̀délé Yusuf láti iléeṣẹ́ Renix awogba àrùn bá ṣe pé awogba àrùn ó ṣiṣẹ́ fún gbogbo nǹkan tó ti sápamọ́ sí àgọ́ ara wa ló bá parí. ẹ ṣe àdúgbò ẹ mo ní gbogbo tẹ̀sí ká sọ látàárọ̀ mo ti ẹ̀ bẹ́ mi èyí tó bẹ́ mi ni ètò ẹ̀kọ́ tí bá ti mú mi wọlé tí lè fi. ṣé ti bẹ̀rẹ̀ yẹn lẹ́ sọ ìyẹn wà nílẹ̀ tó bá rí pé òun lélẹ̀ man booster pro òun là ń pè in form of kit ló bá wa ó wà lólómi ó dẹ̀ wà lóní tiẹ̀ wò lómi oríṣiríṣi ló wà. ló wà lólómi ló wà lórí ẹ̀. No, kì í ṣe gbogbo ẹ̀ tó bá ta bá ti pè ní kit a máa ṣe lólómi a dẹ̀ máa ṣe ní oníyọ̀fun a dẹ̀ máa ṣe ní oní capsule náà àwọn kan wà tẹ́ pé capsule nìkan ni tí ò ń ṣe olómi yẹn náà bí àwọn bíi BP àwọn bíi diabetes lọ́wọ́ eléyìí ọmọ iṣẹ́ eléyìí sà tẹ́ ìwọ̀n tẹ́ bá gbé ìyẹ̀wò lásán tẹ́ bá máa mú lásán báyìí àwọn obìnrin yẹn gan ó máa fẹ́ kú ni wọ́n fẹ́ kú lálẹ́ ìyẹ̀wò lẹ́ wá ṣe àjíkẹ́gbẹ́ ìyẹ̀wò ní kẹ́gbẹ́ ìyẹ̀wò. òjò tiẹ̀ tún ní ògùn mi táyé pé ní ẹ̀ máa fi ẹ̀kú bí ìkankan látara obì àbí ẹ̀kárùn láti fi kan táyé pé òun náà lè yanjú ẹ̀ òjò wà láàrin ògùn tẹ́kúlẹ̀. òun náà lè ṣe wá dúpẹ́ òun gbọ́gbọ́ lélẹ̀ òun gbọ́dọ̀ ló ń pè ní EP7 natural antibiotics liquid antibiotics fún àwọn tó ní infection àwọn tó ní kòkòrò ìbájọṣepọ̀ àwọn tó ní gonorrhea tó yẹ pé nígbà tí wọ́n bá tọ̀ báyìí ẹ̀jẹ̀ ni àwọn tó yẹ pé nígbà tí wọ́n bá yúnra tí wọ́n bá ti ní àjọṣepọ̀ wọ́n máa yúnra wọ́n máa yún ìdí wọ́n máa yún gbogbo ibi tí ò jẹ́ kí wọ́n máa yún so ká bá ti lè fún wọn ní oògùn yìí EP7 natural antibiotics òun gbogbo ló ṣiṣẹ́ fún. oògùn tí mo rí mi yóò lè mílíọ̀nù ó pọ̀ mi ju pé dájúdájú sọ pé kò sóògùn wà bí àrùn kan wà tí àti ìrògùn ẹ̀ lọ ẹ jẹ́ àtúbọ̀ mi ìtẹ́lẹ̀ fún wa kò lẹ́tí fún wa mí. òun lè lè sàn oògùn yìí ní sin BP knockout organic flow òun la pé so oògùn yìí bó ṣe wà báwọn ṣiṣẹ́ fún ẹni tí ó bá ní ẹ̀jẹ̀ ríru ẹni tó bá ní IBP ẹni tí BP ẹ̀ bá lọ sókè BP ẹ̀ ṣe lọ sókè tó bá máa lo oògùn yìí tó bá fi lè lo oògùn yìí tó jáde láti iléeṣẹ́ Renix Reshape gbogbo ìfúnpá tó ga sókè ó máa wálẹ̀ bẹ́ẹ̀ ni. nǹkan mo ní tán ti ya ń dà sí yìí kí n tó ṣe ìyàbí àbí inú obìnrin ìyá wa kó sáré kó pọ̀ mi èmi tó lè ṣàkàtì ṣe. oògùn yìí bó ṣe wà báyìí òun là ń pè ní fibroid ease oògùn yìí oògùn obìnrin ni ó ṣiṣẹ́ fún ẹni tí ó bá ní ìjú ẹ̀rọ fún àwọn obìnrin mi wà tẹ́pọ́n máa ikùn wọn máa wú tó máa wò bóyá oyún ló wà ń bẹ̀ tí wọ́n nílẹ̀ pé nǹkan tó wà ń bẹ̀ kì í ṣe oyún so oògùn yìí ó ṣiṣẹ́ fún ìjú obìnrin tó bá ní ìjú nínú ara tó bá ní fibroid bó dẹ̀ ṣe wà báyìí tó má dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa lò báyìí ajẹ́bí dán lòun náà. ẹkún tọ́sẹ̀ ìwé ní. eléyìí kì í ṣe ọṣẹ fún ìwẹ̀ náà ni bó ṣe wà báyìí kì í ṣe bóyá bíi nọ́mà àwọn ọṣẹ rẹ̀ tí a máa ń lò ó ṣiṣẹ́ fún àwọn ọṣẹ bí ẹni tí ó ní egungun ara àwọn ká aromọléegun àwọn nǹkan báyìí bí ẹni tó ní kò ní tì mí dí àti máa ní ẹ̀yìn ń dùn mí ẹsẹ̀ ń romí ti má ti ń tó tẹ̀lé gun
tí ò lè gun díẹ̀ tí ò lè gun òkè ó máa ní ara ń dùn òkè so the arthritis exactly arthritis relief soap òun là ń pè ó wà in form of kit a ní ní ọṣẹ a ní ní tea a ní ní káfíńdà ní cream kí n tẹ̀ fún gbogbo bí tó bá ń complain pé ó dùn tó bá fi ń wọ báyìí gan ìtura ó máa dé sí ni gbogbo nǹkan tó bá ń ṣe. ilé ìdàbí ìfara ilé ìdàbí pẹ̀fúmù ṣe ẹnu tàbí pẹ̀fúmù náà ni àbí kí n ṣe àwọn eléyìí. ẹ ṣe gan ni sà gbọ́dọ̀ ṣe wà báyìí à ń pè ní two-day pack òun là ń pè bóyá bí arẹ́ ni tó yẹ pé bóyá olóhùn ń tajà kò rówó kó jọ àbí bẹ́ẹ̀ ni two-day bí ẹni tí wọ́n dì tó wá fẹ́ já. ṣé pé ẹni ṣàtúnmọ̀ túnde kábíyè ṣe ló dùn lé. bẹ́ẹ̀ ni sà wọ́n ṣe wà báyìí bóyá bí ẹni tí wọ́n dì tó wá fẹ́ já rẹ̀ gbà pé àríwọ̀ ọ̀rọ̀ níṣẹ́ ló máa lọ síwájú. èmi ní sàlàyé túnde fún yẹn ní sàlàyé fún mi gbogbo ayé ló máa ṣe ẹni tẹ́pẹ̀ túnde kò sí bí ìṣúra kó ṣe lè tó bẹ́ẹ̀ ayé ẹni ló ti mọ́lẹ̀ ìkẹyìn ogunlé bàbá mi ogunlé ìyá nìkan ni kí ẹ̀ka tó túnde lè wà bí. bẹ́ẹ̀ni ẹni tó bá ti ní túnde yìí lọ́wọ́ gbogbo ẹ̀ ó ti parí gbogbo ẹ̀ ti parí tó bá ṣe ní olómi tó máa fi wẹ̀ òun la ní spray bíi perfume tó máa tẹ̀ sára kan tó jáde kúrò nílé á dẹ̀ ní ọṣẹ náà á ní powder dẹ̀ ní olóyin tẹ́pẹ́ ẹni tó bá láwọn yẹn báyìí gbogbo ibi tó bá dé báyìí bẹ́ẹ̀ ni gbogbo ibi tó bá dé báyìí ọmọ máa ṣùrù bóni ọmọ máa ṣùrù bébè ọmọ máa nífẹ̀ẹ́ sí ni lẹ́yìn tó bá lo nǹkan túnde yìí tó gbogbo spiritual breakthrough gbogbo nǹkan tí tó bá ti dì sí bójógun ìdílé ìyá ni bójógun ìdílé bá bójógun ìdílé bí bójógun ibi tó ti ń ṣiṣẹ́ náà ni gbogbo ẹ̀ máa já pẹ́tẹpẹ́tẹ ni. iléeṣẹ́ Lennox la wà ní ìlú Ìjẹ̀bú-Òde ìbẹ̀lẹ̀ tí a ti ń fi ọ̀rọ̀ wá gbogbo àwọn òṣìṣẹ́ lẹ́nu wò látàárọ̀ ní iléeṣẹ́ Lennox la wà bí oríṣiríṣi ọ̀gùn ló pọ̀ òun pọ̀ lọ́bìbà tábánikà mọ̀ ṣàlàyé ògùn látàrọ̀ sílé òbí sú àní sọ ọ̀rọ̀ yẹn tán torí gbogbo tí wọ́n dùn ní ìsìn mo tún lóògùn láti sẹ́bí sí mi ọ̀nà ìmọ̀ tó ní fìlẹ̀ lẹ́yìn wọ́n lóògùn ojú mi tẹ́ tójú bá ń yún lójú ẹ̀ bá ń ṣe pin tó bí ẹ̀ ń wa mi mo kò sọ́ọ̀gùn tí ó sì ń bí kò sí ọ̀gùn tí ó sì ń bí wọ́n ní túnde wọ́n ní gbogbo ẹ̀ kò wá sí rúurú tẹ́ ẹ fẹ́ iléeṣẹ́ Lennox tó sọ pé ó ń ṣe ọ́ tó dèbí tí èèyàn ní wíwòsàn adúpẹ́ lọ́wọ́ ìbòdì adúpẹ́ lọ́wọ́ fa adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn táwọn òwòsàn wà nígbà àwọn kẹsì àtúndé mọ́ọ̀gbọ̀n àwọn àbá wa wọ́n tún lè sọ di lílò wọ́n sọ di tébílẹ̀tì wọ́n sọ di olómi wọ́n sọ di káfù wọ́n sọ di sọ́bẹ̀tì wọ́n sọ di olómi ẹ̀ṣẹ̀ àdúpẹ́ iléeṣẹ́ Lennox ní iléeṣẹ́ wo ní bàjẹ́ iṣẹ́ wájú wo ní bàjẹ́. káwọn ọmọ tún ṣe àwọn tó ń tún ṣe wọn ò ní jóra wọn ẹ̀yin tí a ṣe pé ìdí ìbàyẹ̀ lẹ́yìn sí jókòó sí ẹ̀yin náà mọ̀ bàjẹ́ lọ.